wọn lè gbọ́mọ mi o. Ohun ẹ̀sán. Ọmọ tí mo ṣe kó mọ ẹ tí mo pa màálù. Yàrá ìyá Koko Zaria wá gbé wálé ẹ. Ẹ wá fẹ́ dóye ọmọ kó tó dóye ọmọ wàrà bisikíìtì fọmọ wàrà súwìtì fún ẹ máa ṣe na ní kẹ tó dó ẹ ìpẹ́ ya wèrè. Ẹ ń gbọ́mọ lòtẹ́ẹ̀lì. Ẹ ń gbọ́mọ mi my own son ẹ ń gbé lọ sí patí. Àwọn ọmọ mi ò tí ì lọ patí rí o. All my children mo gbé wọn lọ patí rí. Olórí burúkú Koko Zaria you are not responsible. Òun tó yẹ ọmọ o tún ní kó gbọ́mọ wá patí. Òyìnbó lórí burúkú nìyá ẹ bẹ́ẹ̀ máa ń ṣe nìyẹn. wàhálà ńlá rèé o láàrin Portable Zazu àti Koko Zaria. Kódà wàhálà ńlá yìí ti di ohun tí Portable fi ohùn ńlá ránṣẹ́, ó fi ohùn burúkú ránṣẹ́, ó fohùn líle ránṣẹ́, ó fohùn ìbínú ránṣẹ́ sí MC Olúọmọ wípé kìlọ̀ fún Koko Zaria o wípé òun ò ní gbà o wípé bó bá jẹ́ pé bébí màmá òun náà fẹ́ máa mú lọ kán máa bá sùn kán máa rún bó bá ṣe wọ́n wípé kán máa mú lọ wípé àmọ́ kán tó wá gbọmọ òun sọ́dọ̀ kán máa fọwọ́ pa á lórí kán máa ṣe na ní àgbàpàǹdodo. Ó lóun ò fẹ́ o. Ọ̀rọ̀ yìí lágbára díẹ̀ àfi kẹ́ ẹ gbọ́ ohun tí Portable sọ gbogbo àwọn threat tó fi ránṣẹ́ pé ẹ wo bẹ́ẹ̀ bá ṣọ́ra àfi kẹ́ ẹ gbọ́ fúnra yín. Ó ní ìwọ Koko Zaria ó ní tó bá múra ó jẹlẹ̀ ó láwọn á yin nǹkan fún àfi kẹ́ ẹ gbọ́rọ̀ yìí lẹ́nu Portable. Ẹgbẹ́ ohun tí Portable sọ tó sọ sí Koko Zaria lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bébí mama ẹ̀. Ó lóun ò fọmọ yẹn mọ́ ó ní àmọ́ tó bá di pé ẹ fẹ́ máa rún ìyá ọmọ ó ní kẹ́ kúkú gbé ọmọ fọlọ́mọ nítorí òun sì ń sanwó lórí ọmọ. Ẹgbẹ́ ohun tí Portable sọ. Welcome to crossblog X TV. Remember to like, share and follow us. Ẹ já gbóhùn burúkú ohun ìbínú ohun ńlá tí Portable fi ránṣẹ́ sí Koko Zaria. Ẹ já gbọ́. Aláǹsẹ̀ MC Olúọmọ ọ̀gá ẹ wá ọ̀gá mi wọ́n ti ń bẹ́ o. Ẹ bá ń kìlọ̀ fún Tàfàṣégò o. Kó má lọ jẹ́ kó máa fọ́gò lórí ẹ o tí gò bá ràn wọ́n máa yin nǹkan fún o. Àwọn òfọ́fẹ́ nìkan kan náà nìkan là á fọ́ fún o. Ẹ wá ó ná ọmọ kan tó bímọ fún mi. Ọlápọ̀ ń ṣe hookup mo ti lè pa. Níjọ́ tí mo wá social dìde Tàfàṣégò gbọ́mọ yẹn dání pẹ̀lú ọmọ tó bí fún mi o. Ó ń gbọ́wọ́ lórí ọmọ mi. Ifá ló gbé dání o. Ẹ sọ fún Tàfà tó bá máa dú ọmọ tó sọ fún pé kó gbé ọmọ lọ fún ọlọ́mọ ọmọ tí mo sì ń fún lówó oúnjẹ. Ṣé ń gbọ́ mi ò fọmọ yẹn mọ́ ò bọ̀ ẹni kó gbọ́mọ mi wá fún mi. Tàfàṣégò ọmọ nǹkan fún ìyá o èmi ò máa ń pa àlàyé tẹ jẹ́ mi ò gbowó lọ́wọ́ ẹ rí o. Àwọn ìyàwó ní àwòjá máa ń dó àwọn actress ẹ máa ń dó èmi ò mọ̀ pa ẹ̀. Ní kó gbọ́mọ mi wá àbí kí ní kó mú ìyá ẹ̀ sọ́wọ́ tá a bá mú ìyá ẹ̀ èmi ò mọ̀ pa ẹ̀ o. Ẹ bá mi kìlọ̀ fún Tàfàṣégò kó má fọmọ mi ṣògùn owó o. Ifá Kóredé ló ń gbé dání òǹdó ìyá ọmọ òtún ṣé wọ́n ló bímọ ìwọ ni bàbá ọmọ ni ẹ̀ tún ń ṣe nání. Ẹ ra bisikíìtì fọmọ náà kẹ́ ẹ tó dóye ẹni tẹ bá nídìí àyè ẹni kó gbọ́mọ lọ fún bàbá ẹ̀ kọ́ ẹ lè free kẹ́ ẹ lè máa dóra yín gbogbo bá yín dún àwọn ìyàwó online sàn ọmọ tó mú yín lẹ̀ yàrá yà yín tó bá mú yín wá Tàfà èmi ò fọ́ fún ìyá ẹ̀ ṣé mo kí ẹ rí àbí ní ó sòdì ẹ̀gan mo fẹ́ nà ìyá ẹ̀ ọ̀la ń pé yáàdì ó fún mi yáàdì tó pọ̀ ní tí bá mú ìyá ọlọ́gàá ló ń jẹ́ ọlá MC ló ń jẹ́ o èmi màá fọ́ fẹ́ níbọ̀dì Ọlọ́run nìkan lèmi fọ́fù tí bá ti mú ìyá èmi mọ̀ ń pa ẹ̀ẹ́dọ́mọ mi padà ẹgbẹ́ mọ fọlọ́mọ o ẹ má fọmọ mi ṣògo owó o ẹ má gbọ́wọ́lé lórí o ṣáàjọ ẹjọ́ torí Ọlọ́run ajé ló wà lọ́dọ̀ yín yẹn tẹ bá ṣe ibùkún máa ṣe yín ẹ máa loss àwọn máa ní kó mú yín lọ́wọ́ abẹ́yàwó rè ẹ nílé rìn. Àwọn ọmọ yẹn náà máa ń sọ fún àwọn ọmọ fòbò ṣẹ̀sìn fòbò táwọn yín nì ẹ̀yin náà wò ń sìn wọ́n ń dún ẹ̀wọ̀n lè ra aṣọ Òṣòdì àǹkárá orí àǹkárá. Tàfàṣégò ni Portable rò pé ó yẹ kó máa bá wí kó tó wá dì ìsìkọ́bà pé Koko Zaria kò kàn lẹ́ni tí òun fẹ́ bá wí. Ẹ gbọ́ fọ́nrán ìdílé ẹ wá gbọ́ ohun gbogbo tó sọ sí Koko Zaria. ẹ jọ torí Ọlọ́run o èmi ò dó mọ́ mi ìfẹ́ mọ́ bọ̀ ẹ bá mi gbọ́mọ mi nà mí gẹ́ pìkín o ẹ gbọ́mọ fọlọ́mọ níjọ́ tí àṣẹ ọtún tọmọ ẹ bá tún póòsì ṣe ẹ bá póòsì ọmọ mi olóyè búkú Koko Zaria máa ń kọ́mẹ́ǹtì ṣé ìyá ẹ ló lọmọ ni òkú fẹ́ pa ẹ ṣá kókó tó bá mú ìyá ẹ sọ́wọ́ gbogbo ojú ẹ gbogbo ẹnu ẹ máa ní kókó máa ń nà ìyá ẹ fọ́lójú ọ̀gbẹ́ni mi mọ̀ pa o tó bá ṣèkàn wákọ́ ṣèkàn tó bá yìnkàn wákọ́ yìnkàn ọmọdé kan làwọn àbókù fẹ́ pa ẹ
ìwọ kókó dóyàwó níyàwó Nàìjíríà limited ò ní jẹ́yàn. àwọn ìyàwó lémi tó tẹ̀lé mi lọ sóṣòdì ṣé ń gbá wọn wá ń kára. àwọn ìyàwó lémi wá ń kára olóṣó wọn gbé wá kò wá ń kára. ṣé ń gbé ẹ̀mọ̀kan tẹ́ ń ṣe o. Ifá Olúmọpè àwọn òkè dóyàwó níyàwó. ọmọ tá a bá ń fẹ́ ló máa ń ṣorí burúkú a máa lé dànù a máa fẹ́ lómi ṣó ń gbọ́. ẹ̀yin náà tẹ̀lé wà ń lé náà ẹ̀yin ìyàwó tẹ̀ wà ń lé ẹ̀ ṣáà ń rí fíìmù kẹ́mọ̀kan tẹ́ ń ṣe kọ́ máa lọ lé anybody yìí dànù. loyalty fight juju o ẹni tó lóyà ló máa enjoy o ẹ̀mọ̀kan tẹ́ ń ṣe o I love you love me I respect you respect me I'm a hustler ẹ wá make money before you love. enjoy ilẹ̀ ṣe dúró ṣé ẹ̀mọ̀kan tẹ́ ń ṣe o kẹ́nìbọ̀ olóyè búkú ẹ̀yin tẹ̀ wà lọ́nláìn náà gbogbo àwọn ọmọ tó enjoy tẹ́ ẹ̀ advice ìwọ adviser o nọkọ ò nílé òun advice ẹni tó ní. èmi ò mọ̀ ń pa ẹ̀ kò sí ọ̀rọ̀ tó kan rú àwa tó bá dóyàwó ẹ̀ kó dóyàwó ẹlòmíì bọ̀ wọ́n lè gbọ́mọ́ mi o òun ẹ̀sán ọmọ tí mo ṣe kó mọ ẹ̀ tí mo pa màálùú yàrá ìyá Koko Zaria wá gbé wálé ẹ wá fẹ́ dóyà ọmọ kó tó dóyà ọmọ wàrà bisikíìtì fọmọ wàrà súwìtì fún ẹ má ṣe naní kẹ tó dó ẹ ìpẹ́ ya wèrè ẹ̀ ń gbọ́mọ lọ́tẹ́ẹ̀lì ẹ̀ ń gbọ́mọ mi my own son ẹ̀ ń gbé lọ sí patí àwọn ọmọ mi ò tí ì lọ patí rí o all my children mo gbé wọn lọ patí rí olórí burúkú Koko Zaria you are not responsible òun tó yọ ọmọ tún ní kó gbọ́mọ wá patí òyìnbó lórí burúkú nìyá ẹ bẹ́ẹ̀ máa ń ṣe nìyẹn ẹ̀ ń tó agbára tá a ní ìyàwó níyàwó lẹ́ fi ń gbà ọmọ tó jọyìn inú ayé tó bá gbaṣẹ́ lọ́wọ́ ìyá ẹ tán ó kù kan tó máa jẹ sá wọn máa mú ya ẹ lẹ èmi tó ṣe ti bá fà yìí ẹnu ẹ ti gbẹ báyìí wọn máa mú ya ẹ lẹ nu èkó. Àgbẹ̀ni Ọlá MC ni mò ń wò mọ́ ẹ lára o níjọ́ oṣòdìdí ẹ̀ ń gan mùrà tí mo gbé wá gbogbo kọ́lá gbé wá olùkọ́ wà lẹ̀ kọ́lá wà lẹ̀ anybody tó bá bẹ́ẹ̀ máa kú bọ̀ Ọlá MC là kò pé ẹ sáà ní pé báwa wà lẹ̀ lára mi ẹ sọ fún Koko Zaria o tó bá gbẹgbẹ mi kọjá kó wẹ́ṣọ̀ bá kó ara kó ìmọ̀ ti gé sí mi lọ́mọ ìgbọ́kọ̀kọ̀ èmi nìkan fámíkà tó ní bọ̀tánà ìyá ọkọ̀ wúru gbọ́ ní o níwèé lórí o wá èmi ò bọ́ ifá ọkọ̀ ẹni kó gbọ́mọ mi wá tí láàrin 7 days sọ́mọ mi ò bá kọ́ mi lára Koko Zaria ìyá ọ bá tẹ̀lé sọ́mọ mi ni Ògùn State wá o ọmọ Ògùn lèmi o Ṣàngó wá o tí bá ní kó fún yá ó ṣòdì gan òní dúró bẹ́ẹ̀ mọ̀ ìwọ Koko Zaria máa ná ọgbẹ́nu ẹ̀fọ́ wọ́n náà wọ́n èmi àti ìyá Koko Zaria gbàgbé mo ní mọ́pò tẹ́bá lẹ́rù kú mọ́pò wà lẹ́ ọgbẹ́ni nítorí pé jọ́tọ́kú bá dé ni mo jẹ́ fowó ṣe sàárà àbókù fẹ́ pa yín Koko máa ní kókó lórí. ẹ má lọ bẹ́ẹ̀ ẹ má lọ wá o. ilé lágbára díẹ̀ Portable bínú tán. sim card la máa ra o 12 wà lẹ́ ẹ lè jẹ́ tán o sim card la máa ra o. tẹ́bá bẹ́ẹ̀ lè gbọ́mọ mi lọ́wọ́ mi ojú ọ̀sán máa tomorrow mi àwọn tó yá ọmọ mi mo ń ṣiṣẹ́ yàrá ìyá ẹ̀ kò kàn mí. Women can come, they can get belle for you. Package yourself. Ṣóńgbọ́. And I'm responsible because of my tomorrow. Ọmọ tí mo sì fún lówó oúnjẹ. Ọmọ dáńdó ó sì ń gbowó oúnjẹ ọmọ mi lọ́wọ́ mi. Owó fúdù ọmọ mi lọ́wọ́ mi ọmọ 1 year. Owó photoshoot tó gbé ẹ̀ mo sì tẹ̀. Ìyàrá yáyẹ̀ lè gbọ́mọ mi lọ́wọ́ mi o. Ẹ gbọ́mọ fọlọ́mọ o. Tẹ́ bá fẹ́ dóyà ọmọ o. Ẹni kó gbọ́mọ fọlọ́mọ. Sandy. Àwọn ọlọ́mọ lọ́rùn láàyè lórí ibùkún làwọn aláyé. Àwọn ọlọ́ ń jẹ́ kí àwọn girls ẹ̀kọ́ máa lè gbélé mọ́. Àwọn ìyàwó níyàwó lẹ́yìn tó lọ́rùn láàyè olórí burúkú ní ìyá yín tó ẹ̀lẹ́ wálẹ̀ ẹ máa tó jẹrẹ̀ ìyá yín lórí pàápàá ẹ máa tó jẹrẹ̀. ọkùnrin mélòó ló ti wá sọ àwọn ìyàwó wọn nù sọ́wọ́ àwọn tí wọ́n fi ìyàwó wọn lánu online tí wọ́n rún wọn nírùnkúrùn eléyìí lágbára ẹ̀yin èèyàn kí lè ròyìn remember to like share and follow us thanks for watching.